ṣé ẹ wá rí ní kí ẹ má wá sí online láti wá máa sọ ohun tó bá wù yín, láti wá máa sọ ìsọkísọ, ṣùgbọ́n o ní láti mọ̀ wípé nemesis ó ń bọ̀, òun ni law of consequences. ẹ jẹ́ ká jọ wo fídíò àáfàá Rush nígbà tí wọ́n gbé ìkan nínú àwọn àáfàá àwọn yẹn tí wọ́n ń ṣe jákujàku lórí social media. àáfàá Rush wá jáde, ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ tó ń sọ ẹ gbọ́, ó ń sọ wípé ó ń béèrè ìbéèrè wípé ṣé orí yín ò pé ni. ẹ jẹ́ ká wá jọ wò ó nígbà tẹ́ bá wo tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ ti òun ti Rush, tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ ẹni tí ó ń try láti jà fún ẹ wá mo fẹ́ kí ẹ wo ta ni orí ẹ̀ ò pé nínú òun àti àwa. ẹ jẹ́ ká jọ wo fídíò ọ̀hún, nígbà tí ẹ bá wò tán ká wá jọ sọ ẹni tó rí ò pé nínú àwọn méjèèjì. Bismillah. ó ṣe mí láàánú fẹ̀yìn kan ẹ̀ ń pera yín ní mùsùlùmí, ẹ wàá rí pé tí ò dá ṣẹlẹ̀ sọmọ ìyá yín kan tó jẹ́ mùsùlùmí, ẹ tó mọ wá rẹ́rìn rẹ̀ ó ga fún yín o. àwòkọ́ṣe wo lẹ fẹ́ jẹ́? mùsùlùmí ní ó fi kíní mú mùsùlùmí ní ó tún máa rẹ́rìn mùsùlùmí, ẹ wá di ẹni tí ẹ̀ ń yọ̀ ọ́ tẹ̀ ń rẹ́rìn tẹ̀ ń ṣe jákujáku. orí yín ò pé o, ẹ̀rí yàn bá yín sọ̀rọ̀ gidi o. náà gbogbo wa la ti gbọ́ nǹkan tí àáfàá Rush tí ó sọ, a ti gbọ́ nǹkan tó sọ. ó ní wọ́n mú yàn, ó ní gbogbo yín wá ń yọ̀, wọ́n mú mùsùlùmí ẹgbẹ́ yín, bó tiẹ̀ jẹ́ wípé mùsùlùmí náà la yín pè yín, ṣùgbọ́n irú mùsùlùmí wo lẹ jẹ́? ṣé mùsùlùmí pẹ̀lú orúkọ ni, àbí mùsùlùmí pẹ̀lú irùngbọ̀n, àbí mùsùlùmí pẹ̀lú kí lẹ jẹ́? nítorí pé mùsùlùmí yà lọ́tọ̀ọ̀tọ̀, irú mùsùlùmí wo ni ẹ́? irú mùsùlùmí wo lẹni tó ń gbèjà ẹ̀ náà? irú mùsùlùmí wo lẹ jẹ́? ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam, ẹ wá wo ẹni tó ń sọ wípé àwọn èèyàn ń dunnú nítorí ọ̀rọ̀ ẹ̀, ẹ wá gbọ́ nǹkan tó sọ. Bismillah. nínú nǹkan tí wọ́n dìmáàdì fún ipò kan tó fi àwọn ọmọ yìí sílẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí, àwọn àfáà kan wà tó já sí pé ó yẹ kí wọ́n arrest, kí wọ́n béèrè bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. ó yẹ kí wọ́n arrest wọn báyìí, kí wọ́n á béèrè wípé bó o ló ti rìn, torí ẹ̀ lẹ́ ń polówó kinní yìí. nínú wọn ni Dr. Sharaf wà, nínú wọn ni Mufti Ìwó wà, nínú wọn ni Mọ́mù Tọ́líà Ògbómọ̀ṣọ́ wà. ó sì pọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ ká sì mú àwọn mẹ́ta yẹn ná. nínú àwọn tó gbọ́dọ̀ kọ́kọ́ pè kí wọ́n béèrè pé báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́, wọ́n á jẹ́wọ́. imagine ẹwọn ọmọ tí wọ́n kó l'Ògbómọ̀ṣọ́, ẹ wá dúró nǹkan tí wọ́n dì. náà ẹ ti rí nǹkan tí ẹ ti gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni yẹn sọ. nígbà tí èèyàn throw allegation tó wá sórí social media tó sọ pé Dr. Sharaf, Sheikh Daud Mọ́lásán, Mufti Ìwó, Ìmáàmù Tọ́lá, ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́, wípé ọlọ́pàá nìdí láti arrest àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n dúkọ́ lọ ní Ògbómọ̀ṣọ́. kí èèyàn make a defamatory statement bẹ́ẹ̀ lórí social media wípé kí wọ́n mú wọn. ṣé ẹ mọ̀ wípé allegation tó throw síta yìí ó yẹ kó lè ní backup ẹ̀rí ẹ̀ kó tó lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n wá mú Rush wá ń ké wípé àwọn kan dunnú. in tí mo fẹ́ sọ rèé o, kí ẹ máa gbọ́ o. àwọn kan lè dúró lẹ́yìn yín kí wọ́n sọ wípé nǹkan tó ṣe bailable offence ni, wọ́n lè béèlì ẹ̀, ṣùgbọ́n máa gbọ́ ó máa fojú kan ilé ẹjọ́. ìwọ Rush náà máa múra in tó lè yọ ẹ́ rèé o, àyàfi tí wọ́n bá attack mọ́ṣáláṣí o. ọjọ́ tó máa attack any mosque anywhere ní Nàìjíríà yìí ó ti dáràn, nítorí pé orí péèjì ẹ ni ẹ ti ń plan wípé ẹ máa bẹ̀rẹ̀ sí sun mọ́ṣáláṣí. orí péèjì ẹ náà ti ń plan ẹ. ṣé ẹ rí ẹ̀yin ò mọ nǹkan kan ni, nítorí pé social media ẹ wò pé ẹ lè wá síbẹ̀ kẹ wá máa sọ ìsọkísọ, ẹ lè wá síbẹ̀ kẹ wá máa dárúkọ àwọn èèyàn pẹ̀lú allegation burúkú tí ò dáa. kò sí nǹkan tí ẹ̀ ń ṣe lórí social media ju wípé àwọn aláṣìṣe wọ̀nyẹn wọ́n ṣì yín lọ́nà, ẹ̀yin náà sì ń tẹ̀lé wọn wọnú ìgbẹ́. ìyẹn ló fà á tó fi jẹ́ wípé tí mo fi sọ lẹ́ẹ̀kan pé òwe Yorùbá ti sọ wípé àníkọ́mọdé ó má dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbogbo àwọn tó ń tì í lẹ́yìn pé kó máa sọ nǹkan tó sọ yẹn, àwọn mélòó náà wà pẹ̀lú ẹ̀ ń bẹ̀ yẹn kí wọ́n sọ pé àjọṣe ni o, ẹjọ́ tì wá mọ́lé. ṣé ẹ rí ńgbà tó bá wá délé ẹjọ́
criminal offence ni nǹkan tẹ́ ṣe o ò tí ì mọrú ẹkún tó máa sun ó dìgbà tí wọ́n bá là á mọ́ ẹ̀wọ̀n ìgbà yẹn ló máa ṣẹ̀ṣẹ̀ wá mọ́ ẹkún ṣebí police station lèyí wà nítorí pé n tó ṣe yẹn tí ò bá rí ẹ̀rí ẹ̀ kó jáde wípé àwọn àáfàá ti wà nínú Islam tí wọ́n dúró déédéé tó ń pè ní bandit wọn yẹn tí ò bá rí ẹ̀rí ẹ̀ mú wá wípé wọ́n lọ́wọ́ nínú àwọn ọmọ tí wọ́n kó lọ ní Ògbómọ̀ṣọ́ tí ò bá rí ẹ̀rí yẹn mú jáde kó defend ẹ̀ wípé wọ́n pẹ̀lú àwọn tí wọ́n plan yẹn yóò ṣẹ̀wọ̀n o kò sí nǹkan tó lè máa ṣe nítorí èèyàn kan láti jẹ́ scapegoat gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ ẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ̀ níbi tẹ́ ẹ̀ níran tó bá ṣe pé ìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ̀ ń dárúkọ èyí ó wà nínú ẹbí yín ni ẹ̀yin á mọ iye èèyàn ẹni tí ò nírú ẹni kò lè mọ iye ẹni tí ò léèyàn pàtàkì nínú ìran kò lè mọ ẹni tó pàtàkì nílé ayé òun ló fà á tí gbogbo àwọn èèyàn pàtàkì tí wọn ò jẹ́ pàtàkì lójú yín nítorí pé gbogbo àwọn tí wọ́n bí yín wọn ò pàtàkì àwọn tí wọ́n bí yín wọn ò ní láárí àwọn tó bí yín wọn ò ń ṣe èèyàn òun lè máa fi bọ́sítà tẹ́ máa bú ànábì lórí péjì yín òun lè máa fi bọ́sítà tẹ́ máa sọ pé ṣẹ̀ríà wípé ṣé wọ́n lè bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn tó bá ṣe pé àwọn tó bí yín ní láárí ni èèyàn ni wọ́n ni ẹ̀yin á máa ro tàwọn tó bí yín wọ́n ní tí a bá torí epo jẹṣu èèyàn á máa torí iṣu jẹpo ẹ̀yin ò láwọn tó bí yín ẹ̀ níran ẹ̀ léèyàn ẹ̀ ní láárí òun ló fà á tẹ́ fi ń yọni sún àwọn èèyàn gidi lórí social media èyí tọ́wọ́ bá ti mú nínú yín ẹ lọ síbẹ̀ yẹn ẹ lọ dé ńgbẹ̀ yẹn bá dé ẹ kọ́gbọ́n torí pé nemesis the law of consequences subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.